bí ọdún 5 sẹ́yìn ni mo ṣe confirm dáadáa pé ìjọba ju ọba lọ nílẹ̀ Yorùbá yìí náà ní ààrẹ tẹ́lẹ̀ rí tí wọ́n ń sọ wípé ẹ dìde ẹ dìde kí mi. ẹ bá rí gómìnà ó tún nígbà tó ń wà nípò ààrẹ ńgbà yẹn olóòótọ́ òun máa ń dọ̀bálẹ̀ fọba ó nígbà táwọn bá wọnú yàrá ọba ló máa dọ̀bálẹ̀ fóun. pé ìjọba ló yan ọba sípò. ìjọba òṣèlú ló yan ọba sípò. ìjọba òṣèlú wa yìí nílẹ̀ Yorùbá wa yìí ló yan ọba sípò. àwọn ló yan ọba sípò. torí tó bá jẹ́ pé Ifá ló ń fọhùn sọ̀rọ̀ bó bá ilé jẹ́ pé àwọn orúnmọlẹ̀ àwọn alálẹ̀ ni wọ́n yan ọba sípò wọn lè rí adé bọ ọ lè rí orí adé fi TV on a national TV on social media everybody lórí bẹ́ẹ̀ni táwọn ọba adé gogoro àtàládé pẹrẹsẹ. tẹ́tí ẹ̀gbọ́n ọba tó ń bọ adé lẹ̀ báyìí pé ó dáa. tó tún bá dé kalẹ̀ tó dẹ̀ máa ń sọ pé wọn ò kí ń rórí adé wọn ò rí orí yìí ń ta gbogbo ẹ̀ lárí ń ta ó. àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tá a fi ń jẹ́ Yorùbá àti tà dànù. wọ́n ti tà á kódà ó ti sọnù tó bá wáyá kò sí ṣẹ̀ṣẹ̀ mọ́ o. kò tí ṣẹ̀ṣẹ̀ mọ́. kò ní sí mọ́. gbogbo ọba tó ti di bọ́nìgì ọba kábíyèsí kárò ń wí ẹ̀ṣìlẹ̀ ìlú Ẹ̀gbá bọ́nìgì confam tìlú Ìláró ọba Kẹ́hìndé bọ́nìgì ni wọ́n. Èbí pásítọ̀ kan náà ló tiẹ̀ jẹ́ ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. So bóyá àwọn èèyàn wa mọ bó ṣe ń rí ìdí fámú ni tó bá sọ pẹ̀lẹ́ bọ́ pẹ̀lẹ́ ṣe ń sọ̀rọ̀ pẹ́ni tí fámú lè léyìn náà lọ́nà o. Iṣẹ́ ìròpò owó ló fà á. Owó ni tó dáwà fẹ́ ní kíákíá a fẹ́ kó sáré ṣẹlẹ̀ nǹkan tó dẹ̀ ṣe ń pa wá kú lọ náà rẹ̀ civilization tó bá kí n fẹ́ gbọ́ pé kíní kan 4G àti àtẹnujẹ tí àwọn aláfọbàjẹgún jẹ mọ́tò tó jẹ́ kó mọ̀ pé ara fún wọn torí tán bá pe ọba ní outing kan àwọn ìjòyè gbọ́dọ̀ gbé mọ́tò gidi escort ńláńlá ó gbọ́dọ̀ máa tẹ̀lé wọn àwọn náà fẹ́ máa ṣe bí olóṣèlú wọ́n fẹ́ máa ṣe bí politician ló wá embrace go to Brazil wọ́n ń ṣe fá ní Brazil àwọn Chinese ní ẹnìjọ́ mẹ́ta yìí làwọn ará Togo náà gbé placards náà ń protest pé àwọn ò fẹ́ Chinese Kampala mọ́ àwọn ò fẹ́ àdìrẹ kí ló dé táwọn Chinese tí wọ́n fi ń copy àdìrẹ wa ṣùgbọ́n àwa ò lè wọ́. ìyẹn ni wípé wọn ò fẹ́ ká ṣàyẹn panu ṣáwa tá a wà lélẹ̀ ẹ̀ka jẹ́ kó parun. nígbà tó jẹ́ pé àwa tá a wà lé ọ̀hún lójú wa wà tá a bá débẹ̀ tán láṣẹ máa mọ rírì wọ́n ní pé wòlíì òkè níyì nílùú tí nínú gbogbo fámìlì mi o ọmọ mi ni yóò bẹ́ẹ̀ dánmọ́rán jù lóòótọ́. ìyẹn ò dẹ̀ ní kó mọ̀ gbóyìnbó ó dà ọmọ kan tí mo tẹ̀ fẹ́ sọ èbó mélòó náà fi kọ́ wọlé sóyún káńkéké. ó tẹ̀ mọ́ nǹkan tèmi tẹ̀ fẹ́ sọ lóòótọ́ Yorùbá tí mò ń jẹ́ kọ́ ọmọ mi sọ yẹn ó affect English ẹ̀. ó máa ń fẹ́ rí bẹ́ẹ̀ ni. mi ò lè parọ́ ó affect ẹ̀ ṣùgbọ́n gbà tó ó tó tẹ̀mí gangan ojú máa ń tì tán bá ti fi ṣe yẹ kó ó ti gbọ́ Yorùbá jù máa ní máa sọ mọ̀ ọ́ kọ ọmọ mi lè ka Bíbélì Yorùbá nǹkan tí mo ń try láti sọ ni wípé táìmù wà fún gbogbo nǹkan àṣà àti ìṣe yẹn ọmọ mi ní Kampala ó láṣọ òkè gbogbo ẹ̀kọ́ ní kínní ẹ̀kọ́ wọn bọ́mọ ṣe ń kúnlẹ̀ kíyàn bọ́mọ ṣe ń dọ̀bálẹ̀ kíyàn èyí tó yẹ kó dé fìlà kó dé tó yẹ kó mọ gèlè wẹ̀ jẹ́ kó mọ̀ ṣe àwọn òyìnbó tí ń waṣọ wa ń wé gèlè wa kí ni àǹfààní àwa tá a wá ní tá a sọ dànù. wọ́n máa ń ní ibi gẹrẹjẹ là bá gbà ṣùgbọ́n bí àgbà kan bá bá níbẹ̀ ó ń tẹ́ tàpó nìyẹn. ó dáa kéèyàn máa bọ̀wọ̀ fáwọn àgbà ó dáa kéèyàn ó bọ̀wọ̀ fórí adé ọrùn lẹ̀kẹ̀ ṣùgbọ́n kí ni ẹ kú dédé àsìkò yìí ọdí ọdún bíi Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí mo tún wà pẹ̀lú Àdùké Àdè ẹ ti ń wò wọ́n ẹ̀rín náà ni ẹ̀rín pọ̀. wọ́n ní ẹ̀rín yóò jọ kó nà. ẹ bẹ́ẹ̀ ni. ẹ̀yin aráalé ẹ wò ó a kí ń káàbọ̀ sí orí ètò Bẹ́ńbẹ́yẹ́kẹ́ ẹ kú ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣàtìrí mi àti Bẹ́ńbẹ́yẹ́kẹ́ báyìí ọ̀rọ̀ tó gbọ́gbọ́n tó gba àjọrò gidi òun náà lè máa fi rí mi lórí ètò ẹ ṣe kúfẹ̀ẹ́ kú gbà gbogbo wa. tọ ẹ ṣeun Ọbásanjọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀
ìyẹn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kí n pè lápèjá ẹbọra Òwu. Ó wà ní ibi ètò kan pẹ̀lú àwọn ọba Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn. Ni ó bá sọ fún wọn, ló bá jágbe mọ́ wọn pé ẹ dìde, tí gómìnà bá dúró, ẹni tó bá wà wájú yín ó yẹ kẹ́ ẹ dìde fún ni. Kí ló sọ eléyìí sí? Àwọn èèyàn ní n tójú àwọn ọba ń wá àti n tójú wọn fẹ́ rí lójú wọn rí yẹn. Àwọn kan ní eléyìí burú jù o, odidi orí adé lẹ sọ̀rọ̀ báyìí sí níta gbangba, kódà ní kọ̀rọ̀ gan èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ sórí adé. Ìyàwó lẹ́yìn kọ sí, ìyàwó ló kọ sẹ́yìn, ìyàwó ló kọ sẹ́yìn. Ǹjẹ́ ìwọ ti rí pé kan náà àwọn ọba ó gbádé sílẹ̀? Ìkan náà àwọn ọba tún ṣe adé ó dáa. Oníròyìn kan sọ pé crown on the floor, on the ground. Nígbà táwa ń dàgbà, a máa ń gbọ́ pé ọba ba lórí ohun gbogbo ni. Kódà mo lè sọ wípé mo ṣe ń mọ̀ ní àìpẹ́ yìí, ká sọ pé bí ọdún 5 sísìn yìí wípé ìjọba ju ọba lọ. Pé ìjọba ó ju ọba lọ. Mo ṣe ń mọ̀ ni. Pé ìjọba òṣèlú ju ọba lọ o. Bí ọdún 5 sẹ́yìn ni mo ṣe mọ̀, ni mo ṣe confirm dáadáa pé ìjọba ju ọba lọ. Èmi dẹ̀ máa bóyá tó àwọn Yorùbá fíìmù tá máa ń wò ń gbà yẹn, àwọn Fádéyì Olóró, gbogbo àwọn àrélú oríṣiríṣi yẹn, ìtàn gidi, ìtàn ilẹ̀ Yorùbá ló máa ń wà nínú àwọn fíìmù yẹn gbà yẹn o. So ó máa ń jẹ́ ká wọ́n ti fi sí wa lọ́kàn wípé ọba ba lórí ohun gbogbo ni. Pé kódà gan tí ń ṣe wà yìí, tí n bá fi lè dáàfin, bọ́ bá lè kó ń gbẹ́sẹ̀ ní báyìí, wọ́n gbé lé mi nìyẹn. Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí àṣà Yorùbá. Gẹ́gẹ́ bí àṣà Yorùbá. Níbi ilẹ̀ Yorùbá yìí náà la tún ṣì wà yìí náà. Kú sí nílẹ̀ bòmí. Ilẹ̀ wa yìí náà ni. Nílẹ̀ Yorùbá yìí náà ni ààrẹ tẹ́lẹ̀ rí tí wọ́n á sọ wípé ẹ dìde, ẹ dìde kí mi. Ẹ bá rí gómìnà. Ó tún nígbà tó ń wà nípò ààrẹ ńgbà yẹn, olóòótọ́ òun máa ń dọ̀bálẹ̀ fọba, ó nígbà táwọn bá wọnú yàrá ọba ló máa dọ̀bálẹ̀ fóun. Ní inú ọ̀rọ̀ yẹn, ó jẹ́ kí n rí ní tòótọ́ wípé ìjọba ló yan ọba sípò. Pé ìjọba ló yan ọba sípò. Ìjọba ló yan ọba sípò. Ìjọba òṣèlú ló yan ọba sípò. Ìjọba òṣèlú wa yìí nílẹ̀ Yorùbá wa yìí ló yan ọba sípò. Àwọn ló yan ọba sípò. Torí tó bá jẹ́ pé Ifá ló ń fọhùn sọ̀rọ̀, bó bá ilé jẹ́ pé àwọn orúnmọlẹ̀, àwọn alálẹ̀ ni wọ́n yan ọba sípò, wọn lè rí adé bọ, wọn lè rí orí adé fín. Wọn lè rí orí adé fín. Ẹ̀rù pé má jẹ́ ń rórí adé fín, torí pé orí adé gan kọ́, àwọn irúnmọlẹ̀, àwọn alálẹ̀ lòun fẹ́ rí fín yẹn gan wà ń bẹ̀ lásán. Ṣùgbọ́n wọ́n ti wá sọ ni pé kò sí awo kan nínú awo ọ̀gbẹ̀rì wọn, àbí nínú awo kí ló ń pè. Gbogbo ẹ̀ tí wọ́n ti fọ́ ọ tán lójú. Ó ń jẹ́ káwọn obìnrin gan máa rí wípé awo gẹ̀lẹ̀dẹ̀ nìkan kọ́ lobìnrin tí wọ́n lè wò mọ́ sí. Nípa awo egúngún ni wọ́n ti jẹ́ ká rí wípé kò tiẹ̀ wá sáwo kan tó wọ́n jẹ́ ká rí pé awo kan tó wá wà mọ́. Torí ó ti strong jù pé on public TV, on a national TV, on social media, everybody lórí. Bẹ́ẹ̀ni. Táwọn ọba adé gogoro àtàládé pẹrẹsẹ. Tẹ́tí ẹ̀gbọ́n ọba tó ń bọ adé lẹ̀ báyìí pé ó dáa. Tó tún bá dé kalẹ̀, tó dẹ̀ máa ń sọ pé wọn ò kí ń rórí adé, wọn ò rí orí yìí ń ta. Gbogbo ẹ̀ la rí ń ta o. Kódà gan, wọ́n fẹ́ lé wa. Wọ́n ti ń gbà tó bá tiẹ̀ ti ń jẹun bíi ilé ìnáwó báyìí. So tó jẹ́ kó máa páàkì. Wọ́n dẹ̀ ní wọn gbọ́dọ̀ rí ẹnu ọba níta. Àwọn ìgbìyàn kan wà tán gbọ́dọ̀ rí ẹnu wọn níta. Tó bá ti jẹ́ olórúkọ tó máa ń pè bọ́ ẹ jẹ́ kí n lò báyìí. Bí ìlú mọ̀ọ́ká tó jẹ́ ìlú mọ̀ọ́ká tó mọ̀ dáadáa Brockingham, wọn gbọ́dọ̀ rí ẹnu ẹ níta pé kán rí bó ṣe máa ń jẹun. Ọba wọn ò gbọ́dọ̀ rí ẹ̀rọ tó tún kùyàn kan bẹ́yẹn tí wọn ò gbọ́dọ̀ rí níta, ṣùgbọ́n àwọn ọba wa yìí. Ṣé ń tàn ẹ́? Àwọn àlùfáà àjọ
di bí mo ṣiṣẹ́ wà mo mọ àwọn àlùfáà àjọpọ̀ tó jẹ́ pé wọ́n máa ń pàkó oúnjẹ wọn ni kò sí bí occasion yẹn ṣe lè tóbi tó wọ́n máa kébi yẹn máa pa wọ́n máa pack oúnjẹ wọn fún wọn ni wọ́n ní dúró jẹun pàtì ọ̀hún wá jẹ́ ká rí ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí nǹkan tó níyì mọ́ a ti ta àṣà wa dànù àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tá a fi ń jẹ́ Yorùbá a ti tà dànù wọ́n ti tà á kódà ó ti sọnù torí àwọn tó jẹ́ bàbá wa yìí tó jẹ́ kó jẹ́ kó máa jọ wá lójú àwọn gan-an náà ló ń wọ́n lẹ̀. Kódà nínú ọ̀rọ̀ àwọn ọba báyìí àti àwọn olóṣèlú tí ẹ sọ pé ó yàn wọ́n sípò tá a wà ní ká bú tá a ní ká yìn. àwọn ọba wa ni. àwọn ọba ní ká bú. èmi ò bú wọn. Okay. èmi ò bú wọn apàkíyèsí wọn sí ni o. Okay. àwọn afọbajẹ àwọn ṣẹ̀ṣẹ̀ wa fine àwọn òyìnbó tó mú I'm a Christian. Okay. And you are also a Christian. Mùsùlùmí wà Kristẹni wà ohun wa la gbà ṣùgbọ́n àṣà àti ìṣe wa a ti ń jẹ́ kí àwọn ẹ̀sìn wa yìí kó gbà á dànù. a ti ń jẹ́ káwọn ẹ̀sìn wa yìí kó gbà á mi dànù. rò pé o gẹ̀tẹ̀. àgbọ́yé wọn. tó bá yá ń sìn yìí ṣe bá a ti ní àwọn born again numbers and all that which I'm not against wọ́n fẹ́ fi win out out gbogbo àwọn òjòyè máa di born again o gbogbo àwọn òjòyè máa di born again àzẹ̀mọ́tò kan tó bá yà ní sọ́dún eégún mọ́ kò sóró mọ́ tí gbogbo ìlú bá ti di born again tán tó bá wáyá kò sí ṣẹ̀ṣẹ̀ mọ́ o kò ní sí mọ́ tí gbogbo ọba tó ti di born again ọba kábíyèsí karùn-ún wí ẹ̀ṣìlẹ̀ ìlú Ẹ̀gbá born again confam tìlú Ìláró ọba Kẹ́hìndé born again ni wọ́n. Ebi pásítọ̀ kan náà ló tiẹ̀ jẹ́ ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. So wá sọ fún mi kí dẹ̀ ni ìpìlẹ̀ Christianity bí ó ṣe pé káwọn ènìyàn sọ ká jèrè ọkàn iṣẹ́ Christianity nìyẹn. So wá sọ fún mi ṣé ọba tó ti jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ̀ yóò wá fọwọ́ rẹ̀ rán yóò mọ rí ọkàn tí ń nù lọ yóò wọ́n mọ̀ wò ẹ̀rí ọkàn tó fi jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ̀ kò ní sọ pé àgùntàn kan máa ló ń nù lọ yìí. Èmi ò mọ bápa bẹ̀yẹn ṣe fẹ́ ṣẹlẹ̀ o mi mọ bọ́ tán dà sí i. Ṣùgbọ́n wọ́n sọ pé bí a bá so àgbàdo mọ́ fùrọ̀ wọ́n ní ẹ̀yàn wà di aláwàdà adìyẹ. Ṣé a fẹ́ sọ pé àwọn ọba wa ti gbègbèsẹ̀ ní tí mo ra pa òwe ẹ̀ yìí torí mi lè máa fi gbogbo ẹnu sọ́tàn ṣùgbọ́n ó ti jọ yé gbogbo wa ṣé a lè sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ti fi àgbàdo wá wọ́n ti sọ àgbàdo mọ́dì o. Ṣọ́nà àbáyọ wá wà. ọ̀nà àbáyọ wà. Ó yá kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ tó wà níbi pé tá a bá lè padà sẹ́yìn bóyá àwọn èèyàn wa mọ bó ṣe ń rí ìdí fámú ni tó bá sọ pẹ̀lẹ́ bọ́ pẹ̀lẹ́ ṣe ń sọ̀rọ̀ pẹ́ni tí fámú lè léyìn náà lọ́nà o. Iṣẹ́ ìròpò owó ló fà á. owó ni àtọ́lájú. Ọba ti gbé àwọn àfọ̀bá ẹni tó fẹ́ jọba ó ti gbé mọ́tò lẹ̀ ó ti kí nìkan owó ti fowó tì. ẹni tí ọba mú tí ifá mú gangan kò kàwé kò mọ kankan kò lówó lọ́wọ́ báwo ni náà ṣe fẹ́ wọ̀lú. báwo ni ọ̀nà tó dá ṣe fẹ́ wọ ìlú. Mo rò pé ó yẹ kí ifá ti rí wípé eléyìí ló máa ṣe wọ́n láǹfààní náà bí ò tiẹ̀ kàwé. ohun tèmi wá ń sọ bí ò tiẹ̀ kàwé ṣùgbọ́n ti rí pé. àìmọye ń tẹ́ pé kò ní lè fìdí ìgò kọ́ ṣùgbọ́n bí eré bí àwàdà ifá yẹ kó ti rí. ifá ti mọ̀ pé ẹni tí òun mú nìyẹn lórí àgèdè bàbá òun ṣùgbọ́n kò kàwé kò ṣe nǹkan kan àìlè ní sùúrù àwa láti fi lè jẹ́ kí ìṣẹ̀dálẹ̀ àbí mo fẹ́ sọ kí ifá yẹn kó ṣẹ ọ̀rọ̀ tí ifá sọ kó létà ṣẹ nílùú yẹn
ló máa jẹ́ káwé àìníṣòro ló máa jẹ́ káwé pé eléyìí ìgbà ó ní ìlú ọ̀làjú fẹ́ wọ̀ lú wa rárá o lágbájá tó wà nílùú òyìnbó tá bá pè sí kí á ló máa dé ọ̀nà gbórégédé ó máa wọ iná máa wọ̀ lú lóòótọ́ wọ́n dẹ̀ pè yẹn náà nǹkan dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mọ̀ civilization wọ̀ lú ṣùgbọ́n kò sí security mọ́ olè bẹ̀rẹ̀ sí ní já wọn nílùú yẹn ọlọ́kọ́ ló ń kígbe lọ́tún lọ́sì àwọn alágbèédá oríṣiríṣi ìwà burúkú àwọn ọmọ wọn tó jẹ́ pé ojú wọn ò là tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní làṣàṣẹ́wó àwọn ọmọ wọn tán ọmọ burúkú fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ló sì bẹ̀rẹ̀ sí ní ọ̀nà ti já geere iná ti wà ní ìlú gbogbo ẹ ti ṣe so àwọn ọmọ ògbóró wọ́n ti ń kó àṣà àgbóró àṣà burúkú wọ́n ti kó wọlú gbogbo ẹ wá di rádaràda ìlú òtòrò mọ́ àwọn ọmọ wọn ti là wọ́n lójú wọ́n ti bù wọ́n lóyún wọ́n ti kọ́ wọn bó ṣe ń yoyún ìmí ibi tó ti lọ yọ ẹ̀mí bọ́ ìmí ojú ti là ó ti yaṣẹ́wó ó ti bọ́ sí gbòòrò tó dẹ̀ jẹ́ wípé ká ní pé wọ́n ní sùúrù wọn mẹ́ni tí fá ní òye lọ́nà kan àbí mìíràn olóore ìlú yẹn á wọlé wá tó jẹ́ pé àṣà àti ìṣe yẹn á sì máa tẹ̀síwájú ọ̀nà tó dá ó lè má dá tó wọ́n ṣe fẹ́ á sì wọ̀lú yẹn náà torí ìpele nìkan ṣùgbọ́n tó dáwà fẹ́ ní kíákíá a fẹ́ kó sáré ṣẹlẹ̀ nǹkan tó dẹ̀ ṣe ń pa wá kó lọ náà rẹ̀ civilization tó bá kí n fẹ́ gbọ́ pé kíní kan 4G àti àtẹnujẹ tí àwọn aláfọbàjẹgún jẹ tó fẹ́ mọ́tò tó jẹ́ kó mọ̀ pé ara fún wọn torí tán bá pe ọba ní outing kan àwọn ìjòyè gbọ́dọ̀ gbé mọ́tò gidi escort ńláńlá ó gbọ́dọ̀ máa tẹ̀lé wọn àwọn náà fẹ́ máa ṣe bí olóṣèlú wọ́n fẹ́ máa ṣe bí politician so they also want to live large like the politicians náà ṣe máa sọ pé ẹni tí fáyàn lélẹ̀ so tí ó bá jẹ́ pé fá lóyún ẹni yẹn lóòótọ́ ẹni yẹn ní ẹnu ọ̀rọ̀ láti sọ pé ẹgbẹ́ ń dákẹ́ ohun tí bá sọ ní abẹ́gẹ́ ọba àtàtọ́ba làṣẹ ni mo máa ń gbọ́ ṣùgbọ́n nísìnyí tìjọba làṣẹ. ó dà ẹni tí bàbá Ọbásanjọ́ wá ṣe àwọn kan ní ó yẹ kí bàbá kó lọ tètè tọrọ àforíjì o. ó yẹ kán túbá. ṣó yẹ. ó yẹ. torọ́ ló pọ̀ jù wọ́n lọ́rọ̀ yẹn ti pọ̀ jù. sórí ká ní pé láàárín ara wọn tí kò sí. àwọn èèyàn ń bẹ tàbí fídíò. ojú gbogbo ayé wọ́n wá àwọn ọba yẹn túrútúrú. táwọn òyìnbó ń wá láti ìlú òyìnbó tí wọ́n prostrate tẹ́lẹ̀ kábíyèsí nísìnyí tó máa wò wọ́n ní kò tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ohun tí bàbá Ọbásanjọ́ ṣe yẹn tó bá interpret tó bá subtitle gbogbo fídíò yẹn àwọn outsiders àwọn foreigners wọ́n ní rí ìdájà wọn bá wọn they will see them like trash. and láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà ni gbogbo kìíní ti wà tí a ti sọ ara wa di ẹrú fáwọn òyìnbó tá a ti tara wa lọ́pọ̀ fáwọn òyìnbó tí a jẹ́ kí àwọn òyìnbó kan náání wa mọ́ àwọn òyìnbó tí a jẹ́ kan náání wa wọ́n wá náání ìṣe àti ṣe wa ìṣe àti ṣe wa tá a fẹ́ jẹ́ kó wò wá as we are local òun làwọn wá embrace go to Brazil wọ́n ń ṣe fá ní Brazil. àwọn Chinese ní ẹnìjọ́ mẹ́ta yìí làwọn ará Togo náà gbé placards náà ń protest pé àwọn ò fẹ́ Chinese Kampala mọ́ àwọn ò fẹ́ àdìrẹ kí ló dé táwọn Chinese tí wọ́n fi ń copy àdìrẹ wa ṣùgbọ́n àwa ò lè wọ̀ àrí gẹ́gẹ́ bí ohun tó pàtàkì kí ló dé táwọn òyìnbó fi ń kọ́ àwọn ọmọ wọn ní Yorùbá náà ṣe ń kọ́ wọn lédè wa adémàgbà I don't want to hear vernacular you must not speak vernacular in this house tánù bá sọ vernacular kùlákùlà kíkúlà gan fọ̀ dànù torí pé tó bá gbé ọmọ yẹn dé lóyìnbó tí nǹkan burúkú bá fẹ́ ṣẹlẹ̀ wá sáré fi èdè abínibí ẹ̀ sọ fún ọmọ yẹn pé wò ó fẹsẹ̀ sọ̀rọ̀ yóò lè mójú mọ́ra mẹ́nà mọ́ máa wo. ṣùgbọ́n tó bá sọ pé don't lásán òyìnbó tí mo kó òun tí ok ó ní incident kan tó ṣẹlẹ̀ kí n sáré sọ òyìnbó náà bá àwọn ọmọ yẹn sọ ṣùgbọ́n àwọn ọmọ yẹn wọ́n gbọ́ Yorùbá bàbá yẹn bá ọmọ yẹn wí níbo wọn wá gbọ́ wọn wá sọ fún ìjọba nígbà tí ìjọba wá dé pé kìnnìkan máa yẹn ti ń sáré sọ fún wọn yẹn pé tó bá ti bí ẹ sọ fún wọn pé rárá o wọn ń bẹ ẹ ṣeré ni o pé bẹ ṣe máa ń bára yín ṣeré nìyẹn o pé wọn ò nù ẹ o tó o bá sọ fún wọn pé mo nù ẹ wọn máa gbé ẹ lọ òde ní rí mi mọ́
ìsáré fi bá a sọ. nígbà tó máa wọlé tó ń sọ pé is your daddy beating you? He's like, no, that's how we play in my family. That's how we do our rough play. That's how we do in my family. We are just ọmọ ò lè fẹ́ kàn gbóhùn lọ tó nira àwọn òbí ẹ̀ tá a dẹ̀ mọ̀ pé discipline wa yẹn ó ṣe pàtàkì fáwọn ọmọ táwa ń kọ́ ní discipline wa yẹn ó hàn lára wọn náà. kíni kan tiẹ̀ ni mo wá ṣàkíyèsí nígbà táwọn ọmọ Yorùbá for instance tó wà nílùú òyìnbó wọ́n mọ rírì àṣà wa jù àwa táwa ń lé lọ. Ní kí ni reason mo ti lọ láti àwọn fans wa tí wọ́n wà nílùú òyìnbó léraléra lẹ́nu àìpẹ́ wọ́n pè mí dáadáa sí láti ṣe MC. Most of our MC wọ́n ti máa sọ pé wọ́n bí aláìkí Yorùbá ẹ̀ tó máa ń sọ ní Yorùbá la fẹ́ kó sọ ń bẹ́ o kì í ṣe o wọ́n yẹn máa sọ fún mi ní wọ́n ní Yorùbá la fẹ́ kó sọ torí aláìkí bó ṣe máa ń lo àwọn Yorùbá yẹn a máa ká ọmọ wọn wa náà wá wọ́n dẹ̀ ká ọmọ wa láti ilé ìbò tí wọ́n àwọn yẹn ṣe sí mi àwọn máa wò we do watch you on TV kíní kan a máa sọ bẹ́ẹ̀ fún mi pé àwọn máa láìkí dá Yorùbá kíní kan wọ́n sọ bẹ́ẹ̀ yẹ kẹ́ ṣẹ́mọ̀ gbogbo àwọn Yorùbá tí wọ́n ti mú nú àwọn ọ̀rọ̀ wa yẹn wọ́n á tún dì mú ìyẹn ni wípé wọn ò fẹ́ ká ṣàyẹn parun ṣáwa tá a wà lélẹ̀ ẹ̀ka jẹ́ kó parun. nígbà tó jẹ́ pé àwọn àtàwọn àwọn ilé ọ̀hún lójú wa wà tá a bá débẹ̀ tán láṣẹ máa mọ rírì wọ́n ní pé wòlíì òkè níyì nílùú títí ẹ̀ ṣùgbọ́n tí èmi nínú gbogbo fámìlì mi o ọmọ mi ni Yorùbá ẹ̀ dánmọ́rán jù lóòótọ́. iye òde ni kó mọ̀ gbóyìnbó ó dà ọmọ kan tí mo tẹ̀ fẹ́ sọ èbó mélòó náà fi kọ́ wọlé sóyún ká kékeré. ó tẹ̀ mọ́ nǹkan tèmi tẹ̀ fẹ́ sọ lóòótọ́ Yorùbá tí mò ń jẹ́ kọ́ ọmọ mi sọ yẹn ó affect English ẹ̀. ó máa ń fẹ́ rí bẹ́ẹ̀ ni. mi ò lè parọ́ ó affect ẹ̀ ṣùgbọ́n gbà tó dé stage kan ní age kan ó get it right. pàápàá tó máa ní kán kọ nǹkan sílẹ̀ ẹni lòmíì tó ń ṣe pọ́npọ́npọ́npọ́n kò ní lè ní tiẹ̀. ó get it right ó tó time kankan ojú máa ń tì tán bá ti fi ṣe yẹ kó ó ti gbọ́ Yorùbá jù máa ní máa sọ mọ̀ ọ́ sọ mọ̀ ọ́ kọ ọmọ mi lè ka Bíbélì Yorùbá ó lè ka Bíbélì Yorùbá mọ̀ ọ́ sọ mọ̀ ọ́ kọ that English language you will definitely understand it later. nígbà tí mi wà ní primary school mi ò mọ̀ jù ẹ má fi mi ṣe ẹ̀yẹ́ ìyára lé o bẹ́ẹ̀ yẹ kí o gbọ́dọ̀ fi mi ṣe ẹ̀yẹ́ o mi ìmọ̀jú you are a concability you are a gbóngbóló sìgá ọ̀pọ̀lọ́gò marry you go marry ọ̀pọ̀lọ́gò give you bẹ̀lẹ́ torí àwọn Yíbò là ń bá gbé nígbà yẹn àwọn ará báràkì ní ìgbé ìbò kankan ní ìgbọ́kọ̀ you are a concability I no dey o I no go I no dey there. ìmọ̀sìn ẹ bá gbé ìbò ẹnu ẹ bá dálẹ̀ fún yín. ṣùgbọ́n ẹ rò pé Canada náà gbé. ìdè aeroplane rí ìdè airport rí ìsìnyàn dé bẹ́ẹ̀rì nǹkan tí mo try láti sọ ni wípé táìmù wà fún gbogbo nǹkan àṣà àti ìṣe yẹn ọmọ mi ní Kampala ó láṣọ òkè gbogbo ẹ̀kọ́ ní kínní ẹ̀kọ́ wọn bọ́mọ ṣe ń kúnlẹ̀ kìyàn bọ́mọ ṣe ń dọ̀bálẹ̀ kìyàn èyí tó yẹ kó dé fìlà kó dé tó yẹ kó mọ gèlè wẹ̀ jẹ́ kó mọ̀ ṣe àwọn òyìnbó tí ń wọ aṣọ wa ń wé gèlè wa kí ni àǹfààní àwa tá a wá ní tá a sọ dànù. ẹ jẹ́ tún rán yín létí kan eléyìí tí mo lọ ṣe níbi ijọ́ mélòó kan díẹ̀ sẹ́yìn MC tí mo lọ ṣe àwọn aráàlú òyìnbó láti UK ni tí n bá sọ fún yín wípé ìkan nínú àwọn fámìlì wọn ó ti fẹ́ èèyàn láti ìlú òyìnbó tí bá rí bóyá ìbò ṣe wọ aṣọ wa aṣọ tí wọ́n rán nínú fámìlì wọn tó gúnrégé lára ẹ̀ ó tún wá fi tiẹ̀ dá àwọn àrà tẹ́ pé àwọn tó tún jẹ́ tiwa gan wọn fi dára mo tún wá tún èmi kan tún wá tún pé wow ta ló fún ní aṣọ yìí náà tó bá gbé aṣọ yìí tó dàbí ilé ẹ wàá mọ̀ nǹkan ṣé wàá rí wá wo bí gbogbo yẹn ṣe ń jó ń bẹ̀ ẹ́ tó bá ti wá ń jó ọwọ́ ọjọ́ wọn yẹn ó náà wá mú kódà ó tún wá fẹ́ máa mú dáadáa ju àwọn yòókù lọ ó nìyẹn. ṣé o sì rí àwa yìí ni àwa Yorùbá yìí náà ni Yíbò ń sọ èdè wọn Yíbò máa sọ èdè wọn anywhere tán bá wà ọmọ Yíbò máa gbọ́ èdè Yíbò nnabiya bianiba. ọ̀gíní kó tó sọ nǹkan bíi mélòó wọ́n á ti sọ èdè wọn ṣùgbọ́n wa tó bá ti sọ báyìí wọ́n mọ̀ wíwẹ̀ báyìí ni pé tí ṣe wáyé tí bá lọ ra nǹkan lọ́jà wọ́n ti máa sọ òyìnbó sí mi wọ́n ní ẹjọ́ nítorí Ọlọ́run Yorùbá ni mí Yorùbá ni mo fi kí yín. ẹnìkan tiẹ̀ sọ fún mi níjọ́ kan ó ti láìkí Yorùbá jù mo ní wò ó gbọ́ ohun tí mo fi ń jẹun nìyẹn o bẹ́ẹ̀ni láti lẹ̀ mí ohun tí mo fi ń jẹun nìyẹn bẹ́ẹ̀ni gbogbo radio stations tí mo ti bá ṣiṣẹ́ television stations mo ti bá ṣiṣẹ́ Yorùbá department mo máa ń wà ó sì ń pè mí ẹ dákun ẹ jẹ́ mọ̀ sọ. nígbà tí bá débi kan tí mo ṣe káàárọ̀ then ṣe good afternoon what do you want to buy ó ti ṣẹ̀ mí
torí nígbà tí mo débẹ̀ mo ṣe èmi wọn náà kú mọ̀ pé kí má ẹjọ́ tó lọ ṣe gbọ́ Yorùbá ni tí bá rí pé ò gbọ́ àjọ wa máa dàálẹ̀ àjọ sọ adùn àjọra wọn ṣùgbọ́n Yorùbá nìyẹn mo ń ṣe káàárọ̀ ẹjọ́ mo fẹ́ ra nǹkan wọ́n ṣe sorry what do you want to buy ṣé wọ́n sọ fẹ́ kí mi ò gbọ́ ni mi ṣe sọ mo gbọ́ mo lè sọ ṣùgbọ́n àṣì wà nílẹ̀ wa. mo fẹ́ sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì ń ṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn ìbọn pọ̀ o ìbọn pọ̀ o ọmọ máa tàbọ̀ ni. ó rọ bọ́ọ̀bù lọ́wọ́ ó wà dìsà wọ́n á ju ìbọn bíi. ẹ wá gba àwọn èèyàn lámọ̀ràn nípa àṣà wa ìṣe wa àti ọ̀rọ̀ àwọn ọba aládé wa ká bá bàa mọ fojú wọn tẹ́lẹ̀ àbí tó tọ́ sí wọn nìyẹn. àmọ̀ràn tèmi ó lọ sí ọ̀dọ̀ àwọn dádì wa àwọn bàbá wa ẹ jẹ́ kó mọ̀ pé àwọn ohun nílẹ̀ wọ́n sì ní ẹ jẹ́ kó sì mọ̀ pé ìṣẹ̀ṣe ó sì wà ẹ jẹ́ kí ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá kó sì wà síbẹ̀ ẹ má jẹ́ kí ọ̀làjú kó sọ wá dẹni ẹ̀tẹ́ ọ̀làjú ẹ má jẹ́ kó sọ wá dẹni ẹ̀tẹ́ pátápátá torí ọ̀làjú ló ń fa àwọn gbogbo yìí náà sí ọ̀làjú ló ń jẹ́ kágbẹ̀ máa wò kóun náà fẹ́ lọ gbòòrò ọ̀làjú ló ń jẹ́ kéde tó ń kọ ọ̀pẹ kó mọ̀ kóun náà fẹ́ lọ iPhone kìíní kan òun ò lè kọ̀pẹ mọ́ òun náà fẹ́ wọ aṣọ tó neat ọ̀làjú ni ò fẹ́ jẹ́ kẹ́nikẹ́ni di ọkọ àtàdá mú mọ́ o ẹ jẹ́ ká padà ká embrace ìṣe àṣà ilẹ̀ Yorùbá ká dẹ̀ túbọ̀ máa gbé lárugẹ orí adé ká máa bọ̀wọ̀ fún orí adé ẹ̀yin afọbajẹ akérésì yín ṣùgbọ́n ohun tá a bá lọ́wọ́ yín òun náà la máa ṣe nígbà tèmi tí n bá lọ́jọ́ lórí ní ààfin tí mo dẹ̀ mọ̀ pé fáwọn mọ́kọ́ mi tí mo mọ̀ kówó la fi rìn báwo lẹ ṣe fẹ́ sọ fún mi pé kí n lọ jókòó tẹ́ bá fẹ́ kí kẹ́ ẹ fi bí tí kinní kan ṣe talẹ́fẹ́ halẹ̀ mọ́ ṣáà mọ̀ bó ṣe ń lọ ni ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ kó bó ṣe yẹ ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó ba lè rí bó ṣe yẹ kó rí ẹ ṣe gan. tọ ẹ ṣeun ẹ dárúkọ yín ẹ bá wa kí wọn. lẹ́ẹ̀kan sáré nìkẹ́ àti tẹ̀lé orúkọ ti tèmi Aduke Ade ẹ ṣe gan. tọ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Diamond Josh olórin takasúfè yẹn àjọwà mi ni o olúbáwá yìí Diamond Josh ti di director. bẹ́ẹ̀ ni ẹ torí àwọn orin ẹ̀ kan láìpẹ́ láì jìnnà ẹ torí tá a gbé jáde tán ló ní bẹ̀m̀bẹ̀yẹkẹ ẹ wo tèmi tí ń tòótọ́ ẹ máa gbádùn ẹ lọ ló ní bẹ̀m̀bẹ̀yẹkẹ Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi èmi náà lẹ́ ń pè ní bẹ̀m̀bẹ̀yẹkẹ ó yá ló ní bẹ̀m̀bẹ̀yẹkẹ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Sọpọ̀ ti lọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù Daniel Salomon ló mú mi gbààyè òun ni ẹ máa wò.